jẹ́ kí n sáré mọ́rọ̀ wọnú ọ̀rọ̀ mi ọmọ yín náà ni mo tún ti dé. Comment ni this guy can't show us the way. Fine, màá sọ̀rọ̀ nípa ẹ̀, àmọ́ kí n tó sọ̀rọ̀ náà ẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn picture tẹ́ ń wò, picture tọkọ tìyàwó tí wọ́n sọ pé wọ́n bá obìnrin 400 sùn. Ẹ rí pé ó pẹ́ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀, mo ṣe bí ẹni tí ò rí ni, torí pé mo ń wá ẹni tó yẹ pé mo rò pé bí àmà tiẹ̀ ti rí èèyàn kan tó máa sọ̀rọ̀ jánà nípa ẹ̀wọ̀. Mo rí pé everybody ṣáà ń wí àtàmọ́ ni. Now ìyàwó náà ó máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ọkùnrin míì láti gba nǹkan ọmọkùnrin wọn, láti, you understand, but mo fẹ́ sọ̀rọ̀ into tradition. Ṣe rí ẹni tó bá mọ̀ nípa òye ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn baba ńlá baba wa tó fi jẹ́ orí lánàá, onítọ̀hún kò ní dààmú jìnnà. Ṣe rí àwọn arákùnrin àti arábìnrin méjì tẹ́ ń wò yìí, wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n wà spiritual. Ibi tó belong sí kò yé ẹnìkankan àfi Elédùmarè, but mi ní sọ̀rọ̀ tó ń bẹ̀, but ẹni tẹ́ lóye mo mọ̀ pé ń bá mi lọ. Ṣe rí ọkọ àti ìyàwó tọ́jọ́ ṣe agreement pé jẹ́ kí mi máa ṣe báyìí kí wọ́n máa ṣe báyìí, kì í ṣe pé wọn kì í bára wọn sùn nílé. Ẹ dẹ̀ ṣẹ́ẹ̀kì gbogbo ọmọ tán bí fúnra wọn, ẹ rí pé kò sọmọ àlè nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ìbá ti fẹ́ lọ bẹ́lẹ̀ sùn, ó ti ní nǹkan tí ó lò nílé, ó dẹ̀ ti ní bọ́n ṣe máa ṣe tó máa dowó tó máa dọ́là fún wọn. Mi ìfẹ́ túṣu sí désàlẹ̀ kòkò, bọ̀ ibi tí mo ń bọ́rọ̀ lọ máa jẹ́ kẹ́ mọ̀ ń sìn. Tọkùnrin náà bá ti fẹ́ ọkùnrin tó lè wo sòsò tó bó lóyún sùn, ẹ ṣàkíyèsí wọ́n ní àjà òfúnra kájà má ba jìn ní ọ, àjà ó nídìí láti fúnra. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ń ṣe nǹkan ogun. Ogun jẹ́ nǹkan tó dáa, àmọ́ tí ò bá ti pa ọmọ ẹnì kejì lára, you can move on. So wọ́n wá ń ṣe bẹ́ẹ̀, ẹ sì gbọ́ ìjà wọn, ẹ gbọ́ ariwo wọn. Bó ṣe wá ń ṣe, wọ́n tún wá ń ṣe kámẹ́rà kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn mọ̀ o, tinútẹ̀dọ̀ làwọn fi ṣe, ó dẹ̀ tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀. Torí ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ̀yìn, ó ń dasọ̀. Ọmọkùnrin yẹn wá ń ga. Náà mo tún wá fẹ́ mọ́rọ̀ jáde nínú ọ̀rọ̀ nígbà tí mo sọ pé mi máa bóbìnrin sùn látẹ̀yìn kì í ṣe nǹkan tó dáa, pé kò sí bí ẹni yẹn bá ṣe wù kó ga tó á padà wálẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ rí sample ẹ̀ lára ọmọkùnrin. Ṣé ẹ rí pé gbogbo nǹkan tó wù kó dà láyé, wọ́n ní wọ́n ti ilé iṣẹ́ pa tẹ́ ẹ̀ bá gbàgbé, wọn ò dẹ̀ tí ì lè ṣí torí ibi tó ti kọsẹ̀, ibi tó lágbára ni. Àwọn ìyàwó àwọn tó bá sùn, àwọn tó lẹ́sẹ̀ ńlẹ̀ jù lọ ni. So tẹ́ ẹ bá dẹ̀ wá wo èyí ìyàwó náà, ọkọ ti sọ fún pé ibi tó bá wù kán bára àwọn dé, ó capable láti tọ́jú àwọn ọmọ, kó move on pẹ̀lú life ẹ̀. Ẹ rí kó tètè accept effort ẹ̀, kò drag, kò dẹ̀ ready àti apologize fún anybody torí pé àwọn ìyàwó yẹn ló wá yẹ̀yẹ́ ara wọn. Now ṣé wá rí ibi tí ó wá lágbára sí ni pé ṣé rí olóyún yẹn tí wọ́n lò ní ọmọkùnrin yẹn bá sùn ní bá sùn spiritual ni. Ṣé ọmọ tó máa fi bí ọlọ́mọ yẹn kọ́mọ yẹn máa dààmú kiri, ẹ gbàgbé pé lóyìnbó ni, ẹ gbàgbé ló lè mọ ṣe wọ́n ràn wọ̀n rádaràdá káàkiri tí ò tiẹ̀ wá ní padà jẹ́ nǹkan kan àfi tọ́lọ́run bá fẹ́ kó yọ, nítorí pé ìgbà míì wà ẹlẹ́ṣẹ̀ á máa jìyà ìmọ̀dí, ẹni tí ò dẹ̀ṣẹ̀ gan náà máa jìyà ìmọ̀dí, ẹni tí ò dẹ̀ṣẹ̀ ńgbà míì orí máa kó yọ. Ọ̀rọ̀ yẹn lọ fà, ẹrù fún ara yín, mo rò pé máa understand. So irú kọ báyẹn, ṣé wá rí àwọn ọkọ wọn lẹ́yìn ìgbà tí ọkùnrin yẹn ti bá wọn sùn tán, wọ́n á tún wá lọ lé náà, wọ́n á tún wá lọ ní sex pẹ̀lú àwọn ọkọ wọn, àti jéèyàn àwọn ọkọ yẹn, àti jéèyàn wọn, àti dún ó máa lọ fà nítorí pé wọ́n ti gba èèwọ̀ wálé. Orí bẹ́ẹ̀ máa bá ọkùnrin wí, máa bóbìnrin wí, gbogbo wa ní program yìí ṣe láǹfààní, nítorí pé ẹ̀yin ìyá wa tẹ́ wà nílé ọkọ tẹ́ dẹ̀ ní faradà, mo kí yín kẹ́mi ọlá ogun, Ọlọ́run kò ní fọmọ pa yín lẹ́kún lágbára Ọlọ́run. Iṣẹ́ ńlá lẹ ṣe, torí pé ọ̀pọ̀lọpọ̀ lóyìn àwa ọmọ ayé ìsìn tá fẹ́ ní sùúrù mọ́. Àfẹ́ ní sùúrù, àìfẹ́ ní sùúrù ló mú wa sọ pé mi lè balágbájá gbé, mi lè balágbájá gbé. Pẹ̀lẹ́kùtù lèèyàn fi ń yọ kinní kan nísà ni. Àìfẹ́ni tó bá ní sùúrù wá padà jèrè lọ́jọ́ iwájú. Now ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé kí n máìdì láti bá ìyàwó ilé sùn, tí ìyàwó yìí ni máa fi ṣe sample fún yín. Ṣé rí ìyàwó yẹn náà ó ń lo nǹkan lọ bá àwọn ọkùnrin tó ń bá sùn yẹn ni. Yes, àṣírí ní láàrin ọkọ àti ìyàwó nìyẹn tó fi ń rágbéga, ibi táwọn believe pé spiritual wọn ti lè work nìyẹn. Ó dẹ̀ work náà torí pé wọn kì í ṣe tálákà náà, àwọn náà try. So ẹlòmíì wà ọlọ́lá ni, olówó ni, ní púpọ̀ nínú àwọn tó ti wá DM mi gan tó fẹ́ ṣáájò, àmọ́ wọ́n ti kanlẹ̀ pátápátá torí pé gbogbo ibi tó ń yà sí, gbogbo iṣẹ́ tí wọ́n ń lò kọ́ ló yẹ kán fún wọn. Wọn ò dẹ̀ nígbàgbọ́ nínú àwa báyìí, ẹni bá ṣe jọ yahoo ta lo earring, ẹ mọ̀, you know now, ó máa hard láti kéèyàn tó lè believe irú èèyàn báyìí pé. So fún ìdí èyí, àwọn máa béèrè question lọ́wọ́ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ṣé kìí ṣe pé ẹ ti jẹ́wọ́ ní, torí pé nínú àwọn ìfà tẹ́ ń rí nínú àwọn obìnrin tẹ́ ń gbádùn
nígbà tẹ́ ẹ sì lówó lọ́wọ́ ṣé ìyàwó ilé oníyàwó ilé ò sí níbẹ̀ ṣé wá rò pé ọkọ yẹn máa gọ̀ kó wá ní fúnra tó bá fẹ́ gorí ọkọ ẹ̀ pé ìyàwó òun jáde ó ń tẹsẹ̀ ẹ̀ bọ̀ta ẹ wá rò pé ọkọ yẹn máa gọ̀ débi pé kò wá ní wáwọ̀rọ̀ kan fi ṣàdá tí ìyàwó òun ò fi ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ tàbí kó máa ṣe bẹ́ẹ̀ gan kó máa pe ajé wálé àìmọye àwọn ọlọ́lá lè ní tó jẹ́ pé kádàrà ní kádàrà ni wọ́n ń lò látara pé wọ́n ti ṣiṣẹ́ sára ìyàwó kan pé gbà máa báyàn sùn káàkiri gbogbo ayé tiẹ̀ ajá ni wọ́n dìmọ́ bó bá ṣe ní sex pẹ̀lú àwọn ọkùnrin nígboro yẹn lọ́lá tiẹ̀ ṣe máa dé bẹ́ẹ̀ ni àṣírí ni ibi tí wọ́n bá rìn dé ni kò sọ̀rọ̀ mọ́ ayé lọ fágan màmá já yín tán ṣẹ̀dẹ̀ rí àwọn ìyá yẹn náà àwọn obìnrin kan náà wà tó jẹ́ pé wọ́n sáré rí fà wọ́n rí owó tẹ̀ mọ́ di abájọ ẹ̀ sáré wá jókòó síbẹ̀ tẹ̀ bàtí òun náà sáré gbé ọ̀kan kan lára yín ó wá ń tẹ̀wó fún yín ó ń tẹ̀wó fún yín ẹ̀rí bàbá gá yẹn ṣú ọ̀gán tí bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí 200k 300k ló máa ìgbẹ̀yìn lójú ló máa broke báyìí tí iléeṣẹ́ bá máa padà expire gá yẹn ò ní padà pè yín mọ́ òun ló fà á tó fi jẹ́ pé èèyàn máa ń jókòó ó dáa púpọ̀ kéèyàn jókòó síbi tí orí bá dá sí. so fún di eléyìí ẹ̀yin tí ẹ̀ ń sọ pé kí n show yín the way màá tún wá sọ̀rọ̀ lórí ẹ̀ náà pé ìwà tí ìyá ẹ̀ bá wù nílé bàbá ẹ̀ òun ni the best way tó máa mú ìwọ ọmọ ṣoríire nílé ayé ẹ̀yin lẹ ní kí n sọ̀rọ̀ pé kí n show yín ní way ìdìmọ́ bẹ bá ṣe sọ pé kí n máa show yín ní way èmi àpò social media ìbá tiẹ̀ lánà ṣẹ́rí lè tájọ kò sí àjọ sọ fúnra wa wọn ò ní sọ fún yín ní ṣọ́ọ̀ṣì torí wọ́n mọ̀ pé ẹ̀ ní wá mọ́ tó bá sọ wọn ò ní sọ fún yín mọ́ láṣí o torí jọmọ́ ò ní kún mọ́ o bọ́ṣẹ́ irú àwa àyà rẹ̀ jẹ́ àti dá anything sílẹ̀ ọṣẹ ni mò ń tà orin ni mò ń kọ kò yé ọṣẹ ni mò ń tà tí n bá ti rí solution sí nǹkan tó ń ṣe ẹ́ gbà sanwó ẹ kó lọ lò kò jù bẹ́ẹ̀ lọ so àwa yẹn la máa bá yín sọ lé ní pé tí ìyá ẹ bá ti ń ṣe wọ́nranwọ̀nran lé bàbá ẹ̀ tètè pè sákìyèsí kì í ṣe ọkùnrin ò lè dá obìnrin náà ò lè dá tán a máa manage ara wa ni bọ́ṣẹ́ rí ọlọ́run tó dá ewu sára obìnrin tó wá dá kíní gbọ́rọ̀ sára ọkùnrin ṣẹ́rí kíní gbọ́rọ̀ yẹn ọkùnrin lè ti ìbọn bíi 10 tí ò bá ti kárùn wálé kò ní mọ̀ sára bọ́ṣẹ́ rí obìnrin tó bá lọ gbà á níbi 10 tí ojú ẹ̀ ò bá ṣe pin abẹ́ ẹ̀ á mọ̀ ó yàtọ̀ síra yín lẹ́ máa gbà sára náà ọjọ́ alẹ́ dúró délé kálukú ẹlòmíì wà kò tí wọ 50 ó ti ń ṣe pin lójú látara ìṣekúṣe ẹ má bínú mi ní kẹ má ṣe ò torí tí bá ṣe wàásù fún yẹn lè máa sọ pé what this one is talking but ọjọ́ tó bá ti délẹ̀ tán kẹ lówó capacity láti gbọ́ náà ni bẹ́ẹ̀ ni so ó fẹ́ ṣe oríire sọ fún ìyá ẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé bàbá ẹ ó fẹ́ gbílárí ó fẹ́ jẹyàn sọ fún ìyá ẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé bàbá ẹ kó lè rọ̀jò àlùbáríkà kó lè rọ̀jò oríire lé ẹ̀yin ọmọ lórí ẹ ń gbọ́ àṣírí tó this is the best way ṣe wá rí ìyá tẹ́ bá ti wá kìlọ̀ fún tí ò bá ti gbọ́ ìwọ ọmọ tètè find way ẹ kò yé so tí wọn náà bá ti wá sọ pé my mommy is the best my daddy is not good tí wọn náà bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ ìwọ náà ò ní dá mọ́mí yẹn náà ló máa get the best I thank you my father kò sí gbogbo issue tó bá wù kó wà ń bẹ̀ God forgive you may God forgive me but tó bá ti sọ pé èèyàn kan ò mọ̀ ṣe ìwọ náà ò ní mọ̀ ṣe o sọ̀rọ̀ bó ṣe jẹ́ gangan nìyẹn so àṣírí ẹwà yẹn nìyẹn ẹ jẹ́ ká wùwà dáadáa síra wa torí ọjọ́ ọ̀la ọjọ́ alẹ́ ṣe pàtàkì gan ọjọ́ alẹ́ ṣe pàtàkì gan o ò lè gbàdúrà bí wọ́n ṣe sọ ẹnìkan di single father tí wọ́n ṣe sọ ẹnìkan di single mother pé kọ́ sọmọ tiẹ̀ náà dàbẹ́ kò ṣe gbàdúrà yẹn ò ṣe gbà ó lọ fà gbogbo àdọ́ la mọ̀ pé ó lọ fà kò ṣe àdúrà yẹn ò ṣe gbà fọmọ bọ̀ ẹ wá wò ó fún ara yín náà pé ṣé nǹkan tẹ́ ń ṣe yẹn wà normal ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú relationship mi ìfẹ́ kí program yìí gùn jù ní àwọn ọ̀rọ̀ kan sì wà tí mo máa sọ àmọ́ next program máa sọ̀rọ̀ nípa ajé tí mo ní máa sọ̀rọ̀ nípa ẹ̀ látọjọ́ ẹ̀ tí mo ráyè sọ̀rọ̀ ẹ má bínú ẹ̀yin fáǹsì mi ọ̀nà ló pọ̀ ẹ̀yin náà ṣàmọ̀ àmọ́ ohun tó ṣe pàtàkì ni pé ọmọ tó bá fẹ́ ṣoríire ìyá ẹ ní láti gọ̀ fún dádì díẹ̀ mi nìkan ló máa lù yín pa o mi nìkan fi godó fọ yín lórí kẹrẹ jókòó síbẹ̀ o but tẹ́ bá ti maintain ara yín kò lè dé stage yẹn láéláé but tó jẹ́ pé tọkọ bá ti sọ 10 òun náà máa sọ 15 ó ti ń ra nǹkan sílẹ̀ dọ́mọ ẹ o nǹkan tó wà ń bẹ̀ nìyẹn tí ní kí n máa pẹ́ ọ̀rọ̀ sọ́mi tí sọ̀rọ̀ jù báyìí o mò ń pẹ́ sọ náà ní sọ ẹni tí ò bá dẹ̀ ti wáyé tó dàsìkò yẹn náà nǹkan táwọn èèyàn ń fèsì lórí ọmọ ń sìn ó lọ fà gan ọlọ́run kan ló lè bá wa yanjú ẹ o eléyìí táwa gan fà bíbá ó lọ fà o kọ́lọ́run ṣàánú wa o ní dààmú lórí ọmọ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ibi tí mo gbọ́n mọ ni mo sọ̀rọ̀ mọ but ẹ̀yin náà ẹ fún ara yín fi òye gbé lọ síwájú ẹ fi brain gbé lọ fà ó ti yé yín.